Hello. Ẹ̀yin èèyàn mi, a kú gbádùn àsìkò yìí. Wọ́n bá ní Tádé ní ká wò. Ó pe bàbá ẹ̀ lóru mọ́jú àná pé bàbá kábíyèsí nǹkan tóun rí leléyìí o. Òun rí báyìí, òun rí báyìí, òun rí báyìí. Bàbá ẹ̀ níbo? Ó ní kó lọ sínú ilé Mariam. Pé tó bá wọnú ilé Mariam, pé ó ní wardrobe kan tó wà ní apá ọ̀tún tó bá wọlé. Ó ní wardrobe yẹn pé inú yàrá Mariam ló wà. Pé tó bá débẹ̀ pé wardrobe yẹn wà lápá ọ̀tún pé kó ṣí. Pé ó máa rí igbá kan one pot náà pè. Wọ́n ní igbá kan pot kan wà nínú yàrá ẹ̀. Pé inú wardrobe ẹ̀ pé dúdú ni pot yẹn. Pé tó bá débẹ̀ pé ó gbé jáde pé ó máa rí fọ́tò màmá òun náà àti orúkọ ìyá òun nínú pot yẹn. Pé Mariam pé ó fi ń ṣọṣẹ́ everyday. Pé bí àárín bàbá òun àti ìyá òun máa fi dàrú. Pé òun ni ó ń ṣe torí ẹ̀ ni orúkọ màmá òun fi wà nínú pot yẹn àti fọ́tò ẹ̀ pé kó lọ wò ó bẹ́ẹ̀. Bàbá ẹ̀ wá ní báwo ló ṣe mọ̀? Ṣé ó wọ yàrá ẹ̀ ni? Ó lóun ò wọ yàrá ẹ̀. Ó nígbà tóun sùn ni òun rí kiní yẹn pé wọ́n sọ fún òun nínú ojú àlá nígbà tóun sùn. Kí gbogbo nǹkan tó sọ fún òun lòun rí. Bàbá ẹ̀ ní kí ló wá fẹ́ kí n ṣe? Ó wá sọ fún bàbá ẹ̀ pé kí bàbá ẹ̀ lọ sí inú ilé Mariam. Bóun ṣe júwe fún ní apá ọ̀tún yẹn tó bá ti wọlé. Wardrobe tó wà ńbẹ̀ pé kó ṣí. Wàá rí ìkòkò tó ń kọ Naomi àti orúkọ ẹ̀ àti fọ́tò ìyá ẹ̀ wọ́n ó wà ńbẹ̀. Ó ní pé bẹ́ẹ̀ ni pé bí bàbá òun lọ́bẹ̀ tó bá ti débẹ̀ pé kó gbé jáde kó fọ̀ pátápátá kó wèsì. Bàbá ẹ̀ ní ṣé ó dá ẹ lójú? Ó ní dáàdì ó ní jẹ́ ká lọ. Bàbá ẹ̀ ní máa lọ jókòó jẹ́ kó òun lọ. So wọ́n nígbà tó débẹ̀ ló bá sọ pé ń gbọ́ báyìí. Kí ni orúkọ Naomi wá nínú kòkò wardrobe? Ṣí wardrobe mo fẹ́ wò. Wọ́n ní kò tiẹ̀ tí sọ fún pé nǹkan kan wà ńbẹ̀. Ó ní ṣí wardrobe kó òun fẹ́ wo nǹkan kan ńbẹ̀. Ó ló ní báwo ni kábíyèsí ṣe fẹ́ máa wo wardrobe òun. Pé kí ni ìtumọ̀ yẹn? Kábíyèsí ní ṣí pé ó ní nǹkan kan tí mo fẹ́ wò ńbẹ̀. Ó ní láíláí pé kábíyèsí ò lè wọ yàrá nínú wardrobe òun. Wọ́n ní ṣé kábíyèsí wá ní ṣé kí òun pè àwọn tó máa bẹ já wardrobe kán kó gbogbo nǹkan tó wà níbẹ̀ jáde. Ó sọ pé láíláí kò sí anybody, kò sẹ́ni tó máa ṣe, kò sẹ́ni tó máa mọ̀. Wọ́n ní kábíyèsí wá sọ pé tí wọ́n bá já wardrobe kan rí nǹkan tó wà ńbẹ̀ pé ó máa jù ẹ́ lọ pé ìyẹn gan ló máa worst fún ẹ. Ó ṣàyàrí pé kábíyèsí kan ṣe fà wardrobe jáde ni. Ó kàn ṣí wardrobe ó wá rí ìkòkò yẹn lóòótọ́, ìkòkò dúdú tọ́mọ yẹn sọ lójú àlá. Kẹ́ mọ̀ pé ọmọ Naomi ó ti di síà ní ààfin. Mo gbọ́ pé ọmọ yẹn pé wọ́n máa ń mú lọ sílé agbára pé ó máa ń prophesize ńbẹ̀. Ó máa ń sọ oríṣiríṣi nǹkan tóun bá rí. Pé tó bá dẹ̀ ti sọ pé kiní yẹn máa ṣẹ. Wọ́n ní bí kábíyèsí ṣe rí pọ́ọ̀tù yẹn ló bá gbé. Ó bá pe àwọn èèyàn bó ṣe gbé báyìí ṣe ló dẹ̀ gbé síta. Ṣé mọ̀ pé wọ́n bí dá? Agbára mélòó ni Mariam máa ní pẹ̀lú kábíyèsí? Wọ́n ní kábíyèsí nìkan á gbé ìkòkò yẹn bọ́ta. Ó dẹ̀ fọ́ ìkòkò yẹn mọ́lẹ̀. Ó ní bí Mariam ṣe pariwo nìyẹn. Pé ìkòkò tóun ń lò tágbára òun. Wọ́n ní ìkòkò tágbára òun wà ńbẹ̀. Òun fi ń protect ara òun mọ nǹkan tóun ṣe. Gbé ìkòkò síbẹ̀. Kí ni kábíyèsí máa sọ fún òun pé kóun wo kiní yẹn kóun ṣe? Pé kí ni orúkọ Naomi wà ńbẹ̀? Kí ni fọ́tò Naomi wà ńbẹ̀? Ó lóun fi ń ṣàgbára. Kí ni ti kábíyèsí láti ìyẹn kí kábíyèsí tó fọ́ kiní kó tó fọ́ mọ́lẹ̀ o. Nígbà tí kábíyèsí ń béèrè lọ ó lóun fi ń ṣàgbára. Òun fi ń ṣe
kíní òun fi ń ṣe iṣẹ́ òun ni pé kò sí nǹkan tó kan kábíyèsí. Kábíyèsí ni kó wá mú orúkọ olórúkọ, ó dẹ̀ mú orúkọ tiẹ̀ àbí orúkọ ọmọ ẹ̀ sínú ẹ̀ kó fi máa ṣiṣẹ́. Pé tó bá pé òun rí orúkọ ọmọ ẹ̀ àbí orúkọ fámílì ẹ̀ nínú kíní yẹn pé kò sí tó kàn. Pé ṣùgbọ́n wọ́n sọ fún òun dẹ̀ bá bẹ́ẹ̀. So kò mọ̀ pé Tádéníkáwò ló rán bàbá òun bẹ́ẹ̀ o. Kẹ́ máa wo bọ́mọ yẹn bọ́lọ̀ ń ṣe bless kábíyèsí pẹ̀lú ìyá ọmọ yẹn àti ọmọ tí Tádéníkáwò yẹn. Ẹ wo bọ́lọ̀ ṣe bless wọn. Kábíyèsí jẹ́ alábùkún fún gbà torí ó mọ nǹkan tó rí potential tó wà nínú Naomi. Ó kọjá bẹ́ẹ̀. Ó jẹ́ nǹkan tó ń save kábíyèsí gidi gan. Torí mo gbọ́ pé ní íńtánẹ́ẹ̀tì náà láti gbọ́ pé tí Naomi bá kúrò ní ayé òun, á jẹ́ pé Naomi fẹ́ pa òun. Even gan kí Naomi wọ́n ní even ìgbà tó fi lọ sí airport tó lọ gbé Naomi padà sí ààfin. Pé Naomi sọ pé láwọn ò tiẹ̀ ní tẹ̀lé kábíyèsí padà sí ààfin pé wọ́n ti book flight kóun máa lọ. Kí kábíyèsí tó lọ cancel flight yẹn. Ẹ ṣáà rí nǹkan tó bẹ̀ tí wọ́n ní first lady òun ló book ẹ̀ ló ṣe gbogbo ẹ̀. Ó yá dẹ̀ máa return owó ẹ̀ wá tó yẹ wọ́n pé tí wọ́n ti cancel kíní bẹ́ẹ̀ yẹn wọ́n tún máa san penalty. But nevertheless gbogbo wọn náà lówó. Kábíyèsí lówó, first lady lówó. Wọ́n ní Naomi náà lówó kò lè pa wọ́n lára. Wọ́n á mọ bó ṣe máa yanjú àárín ilẹ̀ yẹn. Lọ́ba nígbà tí ọmọ yẹn kábíyèsí wá béèrè lọ́wọ́ Mariam. Tí Mariam ní lá pé kó fi ilẹ̀ kó òun bá ṣe. Bí kábíyèsí ṣe gbé nìyẹn. Tó fọ́ kíní yẹn mọ́lẹ̀. Wọ́n ní immediately. Wọ́n ní ṣe ni Mariam bùgbé ta. Bí kábíyèsí ṣe wó kíní yẹn mọ́lẹ̀. Ìkòkò yẹn. Ẹ mọ̀ pé ìkòkò gbọ́dọ̀ pieces. Wọ́n ní bí ara ṣe bẹ̀rẹ̀ sí ní já Mariam jẹ nìyẹn o. Wọ́n ní Mariam bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹja tán da iyọ̀ sí, ẹja catfish. Ẹ mọ̀ pé wọ́n fẹ́ pa catfish. Olóríṣiríṣi method tó fẹ́ pa catfish. Method tó máa fẹ́ pa catfish fresh mi tó máa fẹ́ ṣe. Wọ́n máa kọ́kọ́ pẹ̀lú òye yẹn wọ́n á da iyọ̀ sí. Ètò wa wá nǹkan tó máa fi cover gidi gan. Tí ò bá jẹ́ pé ó máa fling gbogbo nǹkan tó fi cover àbí kó ta gbogbo iyọ̀ yẹn sí èèyàn lójú àbí gbogbo ara. Torí wọ́n máa jà ran, wọ́n máa jà kùtùkùtù. Bí ó ṣe da iyọ̀ sínú catfish, bó ṣe àfi catfish bó ṣe jọ kíní yẹn mọ́lẹ̀ báyìí. Wọ́n ní ṣe ni Mariam. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè. Ó pariwo, ara bẹ̀rẹ̀ sí ní jàjẹ́. Wọ́n ló kéré mọ́lẹ̀. Ló bá ní kán bá òun lé kí kábíyèsí wá ní káwọn entourage àti security pé kán lé kán mọ̀. Wọ́n ló ti bẹ̀rẹ̀ sí ní bọ́ṣọ̀, ó bẹ̀rẹ̀ sí ní ṣe ó ń ranjú pé kán lé. So nǹkan tí bá ṣe gbọ́ nìyẹn. So wọ́n ní bó ṣe lé nìyẹn. Ṣé rí pé Ọlọ́run ló dẹ̀ mọ̀ bó ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ tí bá ṣe gbọ́ ọ̀tá gbọ́ bá ṣe gbọ́ mọ́ nìyẹn. Ṣé mọ̀ pé bí èèyàn bá ti ń yọ́lẹ̀ ẹ̀dá ohun burúkú máa yọ ṣe. Ẹ wo irú ọmọ kékeré yẹn. Tẹ́ẹ̀ mo ṣe ní kábíyèsí máa ní lọ́ọ̀kì láyé ẹ̀. Kí irú ọmọ kékeré yẹn máa ríran sí máa rí nǹkan tó ń lọ tó ṣẹlẹ̀. Ọlọ́run á túbọ̀ lu ọmọ yẹn. Ọlọ́run á túbọ̀ gbé ọmọ yẹn ró. Ọlọ́run á túbọ̀ fún ọmọ yẹn ní agbára, ọgbọ́n, ìmọ̀ àti òye láti lè tún ààfin bàbá ẹ̀ ṣe o. Ọlọ́run á fún wọn lágbára o. Ọlọ́run kó gba agbára lọ́wọ́ gbogbo àwọn alágbára tí wọ́n ń yọ wọ́n lẹ́nu. Wọ́n yọ ọmọ yẹn àti ìyá ẹ̀ lẹ́nu. Bẹ̀tẹ̀ Ọlọ́run ló máa kó wọn yọ. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo ní kí n sáré fi eléyìí sí etí gbọ́ yín kẹ́ lè mọ̀ bó ṣe ń lọ. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Kẹ́ love. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Bẹ́ẹ̀ ṣe ń bá wa share, tẹ́ ń bá wa love. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ọwọ́ tẹ fi ń ṣe tẹ fi ń tẹ̀. Ọwọ́ yẹn kan dùn ní ìwọ̀. Ẹ máa bẹ gbé nǹkan rẹ̀ ṣe títí láéláé. Lórúkọ Jésù Olúwa wa. Amen. Ní fi gbé ibi ò ní bá ọwọ́ náà. Ò ní paralyze o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.